bí ń tèmi ọmọ èpẹ́ dàgbà. Àkékeré jòjò ló mo bí ń tèmi ọmọ èpẹ́ dàgbà. Ọmọ la fi ń ṣàgbéjì ara láyé o. Ọmọ lọ̀la ẹni ọmọ níyẹ ni ọmọ ní dúró tì ní. Abdullahi Ọlárẹ̀wájú ọmọ ládẹ́rìn kórí ijó owó lédè ìyá rẹ̀ kó pẹ́ bí olúpẹ́pẹ́ tìrípẹ́ kó pẹ́ bí olúpẹ́pẹ́ tìrípẹ́. Mo ní kó pẹ́ láyé kíyà mọ́mọ́ ṣe fojú sunkún rẹ̀ kó mọ́mọ́ báwọn púpọ̀ wọ̀wọ́ nínú ọdún tuntun. Ọlárẹ̀wájú ọmọ ládẹ́rìn èsì sí nígbà kú ọtí kú o. Mo lẹ́ni tó bá rokúrò ọkọ̀ mọ̀ ní sọ́lájúlẹ̀ ọ̀run. Mo lóò ní báwọn kúkú àìtọ́jọ́ lọ́lọ́rùn ọba tó dá ọ sí tó ka ọyẹ. Èyí tí ó sọ ọ́ di fìtílà tí ń paná lójú kan á ṣe ìsàmọ́dún Ọlárẹ̀wájú Abdullahi. Ọmọ ládẹ́rìn ti sọjọ́ òbí lò ní ìgbà ọdún kan. Wọ́n ní bọ́dún péré máwọ́ tuntun wálé ayé. Ọdún orógbó ló ní ògbó. Ọdún àwùsá ló ní olè tètè lórí àtẹ. Ọmọ ládẹ́rìn máa gbóhùn lẹ́nu mi. Wọ́n ní lógún ní láńtò. Òjòjò wá ní sòwò kó mọ̀mọ́ báwọn náà jojoojúmọ́ lára ló máa lè kókókó. Ó ní báwọn rí ìbànújẹ́ onídébà ìyá tó bí ọlọ́mọ. Ó níwàdà rí ìbànújẹ́. Ó sọdún ọdún òní iná o àṣẹ ìṣètúnṣe ló máa ṣe lórí ilé àwọn bàbá tó bí bàbá rẹ̀ lọ́mọ. Ìgúnnugún èkúlé èwe. Mo ní Abdullahi Ọlárẹ̀wájú oníkúrẹ́ èwèrèwé. Ó wá dílé àwọn bàbá tó bí ọlọ́mọ òmùpọ̀ ní Kwara State níṣẹ́lẹ̀ bàbá tó bí ọlọ́mọ. Ọmọ ògúnrẹ́ níyàn o ọmọ sunkún gbọ́lá níyàn ọmọ jẹ́lẹ̀ lòmù níṣẹ́lẹ̀ bàbá tó bí ọlọ́mọ. Mo lẹ́yìn lọ́mọ ló fà mọ́jọ́ ọlálọ́mí níyàn ọmọ bàṣù dára gbọ́dá. Ìjà kan èyí àmì ìjà lọ́fà nílé ọlálọ́mí. Ọlárẹ̀wájú wọn lọ sojú ebè ó sojú poro. Ìbáṣojú àwọn bàbá rẹ̀ wọ́n bá làwọn ọlálọ́mí níyàn ọmọ bàṣù dára gbọ́dá. Ó sì rọra làmí mo ní bó bá làmí má jábí ogun ilẹ̀ lápá mi pẹ́ẹ́pẹ́ tí mo kunlẹ̀ ní mi ò bára lẹ́jọ́ mọ́ o. Abdullahi òkè ọlọ́fà ló lọ́fà o lálọ́mí ọlọ́mọ gbẹ̀ngbẹ̀lẹ̀ kú lára yòókù dá. Ọba lábídùn alùkóso ọlọ́fà ìgbèje alùbẹ̀m̀bẹ̀ ọlọ́fà ẹgbẹ̀fà alùkírìnjẹgbin ọlọ́fà ẹgbẹ̀dógún mẹ́bà kẹbàjẹ́ ló bọmọ ọlọ́fà mọ̀jẹ̀ jẹ́njọ́sí ti jẹ́ kẹrù wọn dá kájọmọ lọ. Ọlálọ́mí ọmọ abáṣu dára gbada àjọfà ní ìwọ ọ̀fà èmi òfà ọ̀fọ̀mọ̀ kẹrù ẹ̀ lọ́mọ ká. Abdullahi nílé bàbá tó bí ọlọ́mọ ọmọ ọ̀fà dín mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ nílé Ọlálọ́mí. Ìkànnì ẹgbẹ̀rún láti ń pòun odò òkun ìkànnì àpàgbò fún òun odò ọ̀sà ìkànnì àmúmọ̀lú bọ̀lọ̀jọ̀ wá olóhùn ọ̀dọ̀ gbágbá nílé Ọlálọ́mí nílé bàbá tó bí yín lọ́mọ. Ó kárẹ̀ láyé ọmọdé àná tí wá dàkọ ní náà ṣe ìsàmọ́dún ọdún rẹ̀ ló mọ̀ ṣe. Dákunjẹ́ mi wá máa fi ìyírè lè mọ̀ tó bí ọlọ́mọ. Ọmọ tẹ́nigbó ọ̀la ni wọ́n o òṣèré ọmọ olóbì forúṣe tẹ́nigbó ọ̀la ni wọ́n ọmọ olóbì mẹ́ndínlógún. Òkèké ní sàṣọmọmọ rẹ lóde gbàjọ ọ̀gẹ̀dọ̀gẹ̀mí táwọn jẹsà èyí tó bá rí lọ́jà ni ó ra wọlé. Abdullahi mari mú iyeye kúrúmọ níye ìjẹsà kéékèèké bí ẹni fìlàlì lọ́mọ lọ́wọ́. Èmi mọ̀ bí wọ́n ti ń kí bàbá yín tí fi fún ní lóbi tó gbó. Èmi mọ̀ bí wọ́n ti ń ka àwọn ọ̀ràn bàbá yín tí fi lé iṣẹ́ gbà ní lẹ́nu. Ó yẹ ẹ̀yin lọ́mọ olókun àdó ẹ̀yin lọ́mọ olódó dẹ àkàrà kan rúgùdù mẹ́bí ńlá fi sọ̀rọ̀ lókìtì ẹ̀fọ̀n. Mẹ́bọ̀ ogun ló já Haúsá tó gùn kankan wọn ogun wájà jẹ̀sà ogun òróbì kó. Ogun láàlú mọ́ fẹ́ gbòbí lọ́wọ́ rẹ̀ wọ́n lọ́mọ ogun tí ń pani tí ń gbàgbá ẹni. Nílé mọ́mọ́ tó bí ọlọ́mọ. Ọmọ bíbí Ìjẹ̀ṣà nísìn tòlótòló ẹrú bàbá yín nísìn pẹ́pẹ́yẹ. Ó kárẹ̀ láyé o àṣẹ ìsàmọ́dún ọdún rẹ̀ ló mọ̀ ṣe gbẹdẹgbẹdẹ nírò kókó lágbàlá. Ó yá Abdullahi onírí ìbànújẹ́ lọ́nà Ọlọ́run ọba onírí gbóná ó wá ní dẹni tí wọ́n ń gbé káàkiri ayé. Ìbànújẹ́ onídébà ọ̀yá rẹ̀ onírí ọ̀la rí ìbànújẹ́ oṣọdún ọdún èyí ọdún rẹ̀ ọdún owó ọdún ọ̀la kó máa sàn lọ dẹ̀dẹ̀ bí tó bí mi lọ́mọ. Mẹ́bí màmá rẹ̀ ló ní kí n wá mọ̀ pé ọgọ́jọ
gọjọgọjọ ó ní kó gbó bí olúgbógbó tìrìgbó ó ní kó gbó bí olúgbógbó tìrìgbó ó ní kó gbó bí àwọn àgbà kan nílùú bàbá tìyá tó bí ọlọ́mọ wọn gbó títí wọn fọ òwú sóńdè lọ́rùn lòwú bá yọ títí mẹ́bí lòwú dòkìnì nílé bàbá tó bí wọn lọ́mọ dákun jẹ́ mi wá sẹ́nu létè síbi ó wádìí lé ìyá tó bí mi lọ́mọ. Adúláyọ̀ lárẹ̀wájú o ìgbà ọdún